ojú ìṣe bọ́ nìkan báyọ̀ òjò fẹ́ ṣòlàrọ̀ àbí mi rojú bó ṣe é ṣe kìkìtì rẹ̀ yìí dúdú kó ṣòkùnkùn dúdú ṣá àtèmi àtọjú nǹkan ẹ̀dẹ̀ sọ ní mi yàtọ̀ mọ́ mo dúdú ojú dúdú kìkìtì rẹ̀ yìí dúdú papọ̀ kọ́lọ́run ní kẹgbàá ní nàìjíríà ò lè kankan tètè pè mí súnṣẹ́ rẹ kankan pè mí súnṣẹ́ rẹ bóyá kò jò ń bá ká mi mọ́bì mọ́ tó ṣẹ́ mi bá kàn dẹ̀ ya ṣé ìmọ̀ ìpò iṣẹ́ plumber ni mi ṣe ní ìpè mí súnṣẹ́ ìgbà nọ́mbà mi ìṣàánú mi mo jẹ́ bíi pamíkù nàìjíríà ń gan cost of living high ju iye gan kàírí ok mo rẹ epo 1,000 naira bẹ́ẹ̀ mo mú pa 300 epo tètè ṣì máa rí tí máṣíìnì àkànní bẹ́ẹ̀ wọ̀ lọ́hùn kára àṣẹ síbẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run olódùmarè ṣẹ̀ nínú dákúndàbọ̀ kọ ṣẹ̀ nínú mo ti pò fílò mu ká látàrí mo ti yí gbètè òkèrè ká láì ṣàgẹ́rẹ́dì mo ti pò fílò mu kọ́lọ́ ìṣàánú kẹ́ ẹ̀ dẹ́kun òfílò mu pípa kẹ́ ẹ̀ jẹ́mi dẹ́kun òfílò mu pípa. nígbà yẹn pé 1 minute of favour is better than 10 years of labour that is what I know. ọ̀nà ìmúni kan tẹ́ jùyà kọtẹ jùyà láti ẹjọ́ kó bá ti ó ra àǹfààní ijọ́ kan jẹ́ àgbàwé kété ó yà. mo débi kan tẹ́ ta barbecue ọdẹ 7,000 mo débi kan tẹ́ ta ṣàwámà ọdẹ 15,000 ngbà ni màá ra kọ́mọdé kan ká ìṣẹ́nu fẹ́ gun bẹ́ẹ̀dì ká ìṣẹ́nu ìṣepo epo gbóná máa dàjọ́ yìí epo gbóná wà á ṣepo ṣe. àwé mọ̀ jẹun mi kó wá tó mọ̀ kó wé ṣe o you must climb bed dátà ti hàn. data 1 gig mbata ṣe kọ 1 sọm ni mbata ṣe 3 gig kọ 2 sọm ni mo mi wí ọ kété ń ti hàn o òwò náà kọ́ mọ̀ ìwúwo ilé ó mọ̀jọ́ nìkan kan mú oppression pa ọ́ o òwò náà mo mú depression para rẹ nítorí pé àbùṣebùṣe fọ́nìkan rí gàrí wà mú àtọ́nìkan jí ṣàwámà àtiwọ́kọ̀ mú gàrí ọ̀dàbí ọ̀rọ̀ nìkan mú ṣe sí àtọ́nìkan mú ẹnẹ sí kété níjọ àhá ìpapọ̀ ni mo kí mi wí ọ́ o ire o.